Ọba ní dáwọ́ jọ̀wọ́ ní fàákù. Ìjòyè ní kí n káwọ́ sókè kó má ṣe wálẹ̀. Ìgboro ní kí n dúró jẹ́ mi ò gbọ́dọ̀ lọ bí kankan. Èwo la wá fẹ́ gbọ́ ooo? Abẹ́ orí kan. Kì í dá wá fẹ́ ṣe ooo. Ọkùnrin láyé. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Bó o bá o pa bó o bá o kù lẹ́sẹ̀. Ọkùnrin. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Ọkùnrin. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Ṣé ilé ayé yìí ogun ni àbẹ́ òbí kan. Ọkùnrin. Bó o bá o pa bó o bá o kù lẹ́sẹ̀. Ọkùnrin. Ènìyàn bí àparò lọ́mọ aráyé wá. Àyàfi kágbá kádàrá òwe. Àyàfi kágbá kádàrá òwe. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ àjọ fetígbéyàwó ọ̀rọ̀. Orúkọ mi ni Lukman ọmọ Àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Olóòtú abala ìtumọ̀ àlá. A kì í bá a mọ̀ o, àtẹ̀jíṣẹ́ ilé dọ́wọ́ rẹ o, má dé mọ́lé Ọlọ́run ò ní dèrè ayọ̀ rẹ mọ́lé o. Gbogbo yín lẹ́ lálùyọ, gbogbo ẹ̀yin tó bá tẹ̀ lọ́wọ́ àti tí tó bá gbọ́, gbogbo yín lẹ́ lálùyọ láyé ẹ̀ ní lálùwọlẹ̀. Ògo ayé gbogbo yín yóò sọ̀rọ̀ sókè o, ọyá bẹ̀rẹ̀ sí ní máa ha, bó ti ha èrè ayọ̀ rẹ ó máa tẹ̀ ọ́ lọ́wọ́. Tó 08032983298 a kì í bá àmọ́ ẹ lè fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Tó bá jẹ́ pé lórí Facebook ni Life Spiritual Solution 08032983298. Kí ni a fẹ́ sọ̀rọ̀ lé lórí? Àwọn nǹkan tí aláboyún gbọ́dọ̀ jìnnà sí, ìkìlọ̀ aláboyún. Tí ọ̀pọ̀lọpọ̀ aláboyún bá ṣọ́ra fún ọ̀rọ̀ yìí yóò máa ṣàǹfààní fún un. Ayé ò ní fọ̀rọ̀ ẹnu mú wa o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a kà sí tí ṣe ń fa ìṣòro sínú ayé ènìyàn. Díẹ̀ ń bẹ̀ la fẹ́ mẹ́nu bà yìí. Gbogbo ẹ̀yin aláboyún ayé ẹ̀ ní gbóyún kú o. Ẹnìkan kì í fọ̀bẹ́ gbẹ̀bí ewúrẹ́, ẹnìkan kì í fọ̀bẹ́ gbẹ̀bí àgùntàn. Ẹ̀yin tẹ́ lóyún yín pọ́rọ́ tí aṣọ bá lára pèrègún pọ́rọ́ lẹ́ẹ̀bìmọ̀ kò ní nira fún yín o. Ìyá wa ǹjẹ́ o mọ̀ pé ọ̀dà káláboyún ọmọ rìn káàkiri inú oòrùn kódà tóòrùn bá mú hehehehe káláboyún ọmọ rìn káàkiri kódà. Tí ó bá jẹ́ pé bá di kàráǹgídá òun gan ọ ṣàdúà dáadáa. Ẹlòmíì bàjẹ́ kó máa wọ́ oòrùn káàkiri ní ọ̀sán ganrin kò dáa. Kí làkókò bá tọ́ wà ń bẹ̀? Àwọn ẹ̀mí àìrí a máa rìn nínú oòrùn gẹ́rẹ́gẹ́rẹ́. Àwọn ọmọ alágbára wọn a máa rìn nínú oòrùn gẹ́rẹ́gẹ́rẹ́. Àwọn ẹ̀mí òkùnkùn wọn a máa rìn nínú oòrùn gẹ́rẹ́gẹ́rẹ́. Ó sì lè ṣàkóbá fún oyún inú aláboyún débi pé wọ́n lè yí ọmọ inú rẹ̀ padà tí wọ́n sì kó sínú ẹ̀. Bákan náà ni kódà kí aláboyún máa rìn jù láàrin ọ̀gànjọ́ àárín òru kó sábà máa rìn kiri lálẹ́ kódà.
ìmáa mú aláboyún fara kó ni látara àwọn àlìjànú àtàwọn ẹ̀mí àìrí míì náà wọn a máa gbàbẹ̀ wọlé sí ara aláboyún tí ó bá jẹ́ pé bóyá mọ́tò tó wọ̀ ọpẹ́ ń ta àbí ẹ̀ ń tibì kan bọ̀ ó dogun pé bóyá ńlọ́fà àtẹ̀fi pẹ́ ń ta ó sì máa ṣàdúà ni má sọ ọ́ dàsà ipò ọ́ máa wọ́ òru kiri kódà fún aláboyún ọlọ́run ọba tó nìṣọ́ yóò máa ṣọ́ wa. Ìrẹ́ aláboyún káàkiri gbogbo àgbáńlá ayé má sábà máa ṣàṣírí rẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ jù àti àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ káàkiri jẹ́nu rẹ̀ ó mọ́. Ṣé ẹ mọ̀ pé aláboyún mi bàjẹ́ nínú mọ́tò tọ́wọ̀ lásán gan ni ó ti máa sọ ńgbà òun ti lọ ya scan wọ́n ti lọ́mọbìnrin lọ́wọ́ àánú òun ńgbà òun ti lọ ya scan wọ́n lọ́kùnrin lọ́wọ́ àánú òun wọ́n ti oríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ gbogbo scan result ẹ̀ tó bá bọ̀ yọ máa fi hàn gbogbo ayé káàkiri tí scan bá gbé jáde pọ́kùnrin lóbi tó padà fi gbóbìnrin ńkọ́ tàbí tó kú dẹ̀dẹ̀dẹ̀ tí wọ́n lóyún bẹ́ẹ̀ tí wọ́n padà róyún bẹ́ẹ̀ mọ́ ńkọ́ tóyún parẹ́ mọ́ ọ lára tàbí tí olódì rẹ tó bí ní àbíyè ní gbogbo yẹn máa bí ẹ̀ ní bábíkú ẹ̀ ní bí àbíkú torí inú ètò wa yìí ẹ̀ gbọ́dọ̀ gbọ́gbọ̀kúgbọ̀ àbíyè lẹ́yìn máa bí ẹ̀ ní bábíkú irú káláboyún kẹ́nu rẹ̀ ọmọ lélẹ̀ kọ́ máa ṣàṣírí káàkiri ìjẹ́ kọ́tà ó gbàbẹ̀ wọlé síyàn lára gbogbo ẹ̀yin aláboyún òǹdè ayé ò ní dè yín o àwọn ẹlẹ́mìí burúkú wọn ò ní ra burú sí yín o ẹni ọba ló kú bí tẹ́ gbé gbà àwọn nìdí ara wọn máa mú o kódà kí aláboyún wọn máa jalè kò sábà dá í máa affect ọmọ ọnú aláboyún tí ọkọ rẹ̀ bá ní ọbọ òun fọṣọ ọsá àti àpò rẹ̀ ògbówó ń bẹ kó fún bàbá arámọ owó yín ni bàbá ajúmì owó yín ni aláboyún máa sọ òtítọ́ nígbà téèyàn bá wà nù oyún ọ̀dà káláboyún máa sọ òtítọ́ tó bá wà nù oyún kọ́mọtọ̀ bá bí kọ́mọ padà máa fẹ́wọ́ lọ́jọ́ iwájú kódà kí aláboyún máa ṣépè ọ̀rọ̀ tó ń torí ẹ̀ ṣépè sí ọmọ bóyá wọ́n lọ jẹ̀bi ọmọ bóyá ọkọ rẹ̀ lọ jẹ̀bi tó ń lọ gbèjà ọkọ rẹ̀ tó jẹ́ pé èpè tó ṣẹ́ yìí ìwọ náà ló ti di bẹ̀rẹ̀ gbé ọ̀rọ̀ rántí ọjọ́ ìkúnlẹ̀ aláboyún kì í ṣépè báwo kọ́rọ̀ kó dun aláboyún tó àgbè parí ni ayé ọ̀gbọ́dọ̀ máa gbọ́ ohùn rẹ̀ lá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  wọn ò ní kan rí wa mọ́nú o aláboyún kì í jàjàgbéla tí ó ní òun ò ní gbà wọn ọbẹ̀ fà á ni tí wọ́n máa lérí aláboyún kì í lérí ọjọ́ ìkúnlẹ̀ gbogbo wa ò ní nira o ẹni tá a fọ̀rọ̀ rán kò ní jíṣẹ́ ìbànújẹ́ fún wa o ó lójú àjò táláboyún lè lò tó bá wà ní oyún ẹ rí i pé lọ́dọ̀ àwọn dókítà olóyìnbó wọ́n béèrè pé sẹ́ẹ̀sì ní oyún ọba lóun wà ní aláboyún ọ̀gbọ́dọ̀ lò yìí alágbodún ọ̀gbọ́dọ̀ lò yìí aláboyún ọ̀gbọ́dọ̀ lò yìí bẹ́ẹ̀ náà lórí ń bi spiritual olójú àjò táláboyún gbọ́dọ̀ lò tó bá wà ní oyún kó má bàa affect ọmọ inú ẹ̀ aláboyún kì í lo sólẹ̀ o ẹ̀yin tẹ́ ẹ̀ máa gba àjò lòkì aláboyún kì í lo sólẹ̀ o ì máa affect ọmọ inú o ní mélòmíì tí fi bímọ dìdìrì aláboyún a máa mu omi àdúrà dáadáa òróró àdúrà aláboyún a máa mú orúkọ ọlọ́run ọba tí wọ́n bá hàn báyá bí ìhàntú aláboyún a máa mú torí pé máa ṣiṣẹ́ fún ọmọ inú aláboyún máa mú ká ṣàdúrà sómi oyún inú nídìí ẹ̀ torí pé lára àwọn tó ọmọ bá mu nínú yóò hàn lára rẹ̀ tí wọ́n bá bí i tán kódà káláboyún máa wọnú igbó káàkiri inú igbó tọ̀sán tààrọ̀ tòru káláboyún máa wọnú igbó ó léwu àwọn ẹ̀mọ́ àìrí wọn a máa gbénú igbó wọ́n sì lè paradà láti bẹ̀ kí wọ́n wọnú rẹ̀ aláboyún kì í máa lo odò tó bá sàn kó máa wọ odò tí bá ń sàn kó máa lọ pọnmi jù níbẹ̀ kódà ǹjẹ́ o mọ̀ pé àwọn àlùjọ̀nnú gan máa lo odò wọn a sì máa ṣe fàájì nínú odò kọ́ wá jẹ́ pé àsìkò ìgbà táwọn àlùjọ̀nnú tí wọ́n wà lódò yìí láláboyún wá wọn a máa paradà wọn a sì máa kó sínú aláboyún gbogbo wa ò ní ṣìṣe o gbogbo wa ò ní ṣìṣe o àní ṣìjẹ́ o
àdúrà láláboyún máa ṣe àyíká alẹ́ olúwa mẹ́lẹ́ aláboyún máa wà aláboyún kì í jìnnà sádùá gbogbo gbà àdúrà ní máa ṣe ṣàdúrà sómi kọ́ máa mú ṣàdúrà sómi omi kọ́ máa wẹ̀ gbogbo nǹkan tá aláboyún máa ṣe ni sì jẹ́ kẹ́nu rẹ̀ ó mọ́ bọ́bá tiẹ̀ wá yà skáàgà tí wọ́n bá lọ́kùnrin ní bẹ́ẹ̀nù rẹ̀ sẹ́nu ẹgbẹ́ mú ayé ò ní pògó wa dá o orúkọ mi ní Lukman ọmọ àyádáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà 08032983298 agogo ọ̀fọ̀ nílùú ilé ẹnu kọ̀ọ̀kan wa o ayé ò ní bọ́ bàtà aburú sẹ́nu ọ̀nà wa ijó ayọ̀ ijó dùnú ni wọ́n máa sọ ilé ẹnu kọ̀ọ̀kan wa ànílù ń gbé sọnù bí òsì bí ọmọ o àbúrò ò ní wọlé tọ̀ wá a máa rí dùnú ìdùnnú ò ní fẹni kọ̀ọ̀kan wálẹ̀ ire kàbìjì má gbàgbé tí bá ti ń tì ọ́ lọ́wọ́ ìwọ náà ha fáwọn yẹn kọjá àǹfààní fún wọn wọ́n lè má mọ̀ tẹ́lẹ̀ eléyìí ó jẹ́ ìkìlọ̀ ó tún kú o a tún máa tẹ̀síwájú lọ́jọ́ iwájú ire bàǹbà. Àdẹ̀fí ká gba kádàrá òwe.